ojú tó lé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ó mọ́gbọ́n wá ó tún mú làákàyè wáyé ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ o ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá ojú tó lé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ́ wà níléèwé ńkọ́ máa ń wojú tó lé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù ojú tó lé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀wọ̀n pojú tó lé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn ìpátápátá. ẹ kúlẹ̀ làǹkàrà lé ẹ káàbọ̀ láǹkẹ́rọ̀ ọ̀nà má bá rí ẹni kú ọjọ́ mẹ́ta ní ó tó ọjọ́ mẹ́ta ní. a fi àsìkò kí ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin ti wa ẹ̀yin pàdé wa ẹ̀yin ìjìnlẹ̀ wa tí ẹ̀ kì í yé máa wo ètò àṣírí ayé tó yẹ pé ètò yìí gangan ló máa ń jẹ yín lógún la fi ń kí yín wípé ẹ kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sórí ìkànnì yín pàápàá ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò àṣírí ayé pẹ̀lú Yèyé Ògè Òréńté àti bàbá Alubarika Aworawo Agbaaye ní ìlú Ìgbódù bàbá tó jẹ́ pé oògùn nìkan ìjọba òkú wọ́n tó bá lò sóògùn kan. kọ́mọ́mọ́ wí bẹ́ẹ̀ o kọ́mọ́mọ́ wí bẹ́ẹ̀ ìwé dàríkó ń bẹ lóko làwọn Yorùbá ń pè ní mọ́dẹ̀sínà tọ́mọ yẹn bá kọlù gbogbo ọmọ jọra wọn ni kò ní délé ńjọ́ náà. Ó wá o. ti wèrè pé wọ́n kọ́. Ìyẹn tó rìn jìnnà mọ́ mi tó bá gbé ìwé dàríkó tó ń pò ìbáyìí yóò ní kúrò ń bẹ gbogbo ọmọ jọra wọn ni ǹjẹ́ wòlíì ni o ǹjẹ́ àfáà ni o ǹjẹ́ babaláwo ni o tọ́lọ́mbà ti ládùúà rẹ̀ gbà wọ́n fara kan wọ́n dẹ̀ ṣìnà gbogbo ń tọ́ bá ń ṣàtọ́ bá ti fara kan ó ti di pé ìyẹn ti daṣẹ́lẹ̀ ń wákàtí ọ̀wọ̀ yẹn. wà á máa jọra wọn ni. ojú kan máa jọra wọn èèyàn máa kórè kò ní dọ́nà ilé mọ̀mọ́ dìgbà kìíní ẹ̀ bá kápò lára. ẹ wo lè ní àti ọ̀rọ̀ àrùn àìsàn àti oògùn tá a lè lò sínú ọ̀làfẹ́sùn nípa àwọn àrùn kan bóyá àìsàn ni apin bó dẹ̀ jẹ́ àrùn ni tó wà ń ta rẹ̀rẹ̀rẹ̀ ń sìn tó tẹ́ àyà ó máa fa ẹni so báyìí ni táyà yẹn bá ti wá fa èèyàn yẹn so láti inú ló ti máa wá síbi àyà á wá lọ síbi ẹ̀yìn á wá fọ tó bá mú ènìyàn báyìí onítọ̀hún máa lọ gbárí bẹ́ńtà sápá lórí ni ó máa lọ bí ìṣẹ́jú mélòó ó dìgbà tí kinní yẹn bá fi ilẹ̀ kó tó mọ ohun tí ayé sọ. Èyí oge ọfà ni ọfà fọkànfọkàn ọfà yẹn ní gbẹ̀mí gbogbo ohun tí pa ẹ̀dá láyé bí ọfà òṣì wọ́n máa ń fẹ́ lú ẹ̀dá ni ọfà ọlọ́mọdé àríjà ọfà ọlọ́mọdé àríjà ọfà ayé ọfà bá wà lára èèyàn tó bá fẹ́ lẹ́lòmíì gbogbo arọ́ máa gún ọfà míì tó bá fẹ́ lẹ́lòmíì gbogbo nǹkan máa rìn wìn lórí rẹ̀ láti ìsàlẹ̀ sókè ọfà míì tó bá fẹ́ sẹ́lòmíì agbáyàmú kò ní lè mí sókè dáadáa ọfà tó bá fẹ́ sẹ́lòmíì a máa rìn lọ a máa tì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé kàkà ń tì lẹ́yìn ọfà tí wọ́n bá fẹ́ sẹ́lòmíì ọlọ́mọdé àríjà ayé o ọmọ ayé èèyàn mi èèyàn báyìí bá ṣèèyàn tán wà lódòore ìgbétílé iṣẹ́ ọfà ọlọ́mọdé àríjà ọfà máa ṣẹlòmíì tí wọ́n á fi ọfà lù tí wọ́n á rí nǹkan bú mójú àrò ara rẹ̀ ọmọ gbóná ni wọ́n á forí pẹ́pẹ́yẹ wọ́n á máa fi ṣe ọfà ṣẹlòmíì kò ní rọrùn sùn
gbogbo abẹ́rẹ́ wọn ò fún kò ní sùn téèyàn ọ̀bẹ sùn tọ́bẹ péjọ mẹ́rìnlá yóò ya wèrè yóò mọ ráwọn àlùjọ̀nú. Bẹ́ẹ̀ ni mo sọ, gbogbo ẹnu ni mo fi sọ. Àdẹ̀mọ́ ṣẹlẹ̀ sáwọn ọlọ́lá torí wọ́n máa ń lóní lára. A máa ṣẹlẹ̀ síyàwó ọlọ́lá torí wọ́n máa ń lóní lára. Èèyàn lè wà nínú ilé kó máa wò báyìí kó máa rí pé àwọn kankan ń wọlé bọ̀. Èèyàn lè máa sùn báyìí kó máa rí pé ìjà ló ti gba gbogbo ilé. Èèyàn lè sùn báyìí kó máa rí pé ilé ń jó bọ̀ láti ìsàlẹ̀ ibì kan. Gbogbo nǹkan yẹn ó fà ní iṣẹ́ ayé ni, àìlákíyèsí ni. Kó tó sùn lálẹ́ kẹ́ fẹ́ tùràrí tí mùsíbà fi wọlé, kò sí nǹkan kan tó burú bẹ́ẹ̀. Kéèyàn lọ́ṣẹ kó fi wẹ̀ tálùjọ̀nú burúkú ò ní fi wọlé sí ẹ lágbo ara, kò sí nǹkan kan tó burú bẹ́ẹ̀. Wòlíì ń lò ó, àfáà ń lò ó, gbogbo ohun àwọn àfáà máa ń lò ó. Téèyàn bá máa mọ̀ pẹ́lẹ́ kéwú ju tàwa yìí lọ, àfi tó bá máa tún lọ ka tiẹ̀ gbómi, àfi tí ẹ bá ṣèṣe pé nínú Kùránì ni ó ti kà kájọ́ ká. Oníṣègùn tí ó dẹ̀ sọ pé kí ni mò ń ṣe láyé yìí, pé nípa ògùn àti fún àtẹ̀dọ̀ ògùn ewé àtegbò àfàràmọ́nì. Bàbá Abdulsalami ọmọ Èrè àfẹ́ Èkó, oníṣègùn làwọn yẹn láyé. La ilaha illallah Muhammadur Rasul. Ọ̀gá mi mọ ògùn, wọ́n mọ̀ tí fún tẹ̀dọ̀ ògùn ìwòsàn ara. Bàbá yìí ṣe nǹkan mi o tó fi pé 150 wàá mọ gbádùn obìnrin ni. Ìyẹn mi jọ́ rẹ̀. Wọ́n náà ti já sí Ọlọ́run jẹ́ kó rí mi jọ́ rẹ̀. Sàmí owó ni mo mọ̀ pé. Owó Sàmí. Ọlọ́run á jẹ́ kí n gbowó àná. Mi jọ́ rẹ̀. Ọlọ́wọ́ sórí tí ọfà ò bá sí lára, ọfà ni ìjẹ́ kí inú ó dùn. Tọ́fà míì bá wà lára èèyàn, inú èèyàn máa bàjẹ́. Ìjọmọ tó ń bí òní kú báyìí. Ǹjẹ́ mọ́tò tó ń ra yóò ní jáàmù báyìí. Ǹjẹ́lé tó ń kọ́ ìjẹ́ wọn pẹ́ ń bẹ̀ báyìí. Ọfà náà ni ó. Ọlọ́mọdé àárí ọfà yìí o. Ọlọ́mọdé àárọ̀ ọfà yìí o. Ọ̀nà ibi tó fà ń gbà wá ó pọ̀ tó máa ń fa ẹ̀mí. Ìjayà máa ń fẹ̀mí. Ọfà ara ni èyí oge. Ìjayà máa ń fa ẹ̀mí. Akọ́mọ̀ sí tíì. A wá dàbí pé àwọn kan wọ́n ń kó ogun bọ̀ wá, wọ́n ń bọ̀ wá pa ó. Àwọn olè kan ń bọ̀, wọ́n ń bọ̀ wá yí Ọlọ́run pa ó. Láyọ̀nù kan wọ́n ti tú lẹ̀, wọ́n ń léèyàn bọ̀. Ọfà ni o. Òkè wàá máa rí bẹ́ẹ̀ yẹn, wàá máa wò pé Ọlọ́run bó láyé òun yìí ṣe ń lọ yóò, láyé òun ti bàjẹ́ báyìí o. Ọfà náà ni o. Ọfà ni pé kéèyàn máa wò báyìí kó jókòó sójú kan àti lè dìde kó lọ ẹsẹ̀ á wúwo. Kò ní lè dágbé. Ọfà ni kí nǹkan máa ràyàn látẹlẹsẹ̀ kó máa gbóná. Ọfà ni o. Orí ó máa kú lẹ́gbẹ̀ẹ́ kan. Ọfà ni o. Ṣé o wá rí ọfà ti rọpárọsẹ̀? Orí kan yóò máa kú, orí kan nǹkan kan ò ní ṣe. Ọfà rọpárọsẹ̀ nu. Sórí èyí tí máa ń bẹ̀jẹ̀ jẹ́ oníkọ́ máa jáyàn jẹ́. Èyí tí wàá máa ń fa ẹ̀mí ní ìjọ máa rìn káàkiri. Ẹnìkan rìn lára ẹ̀ bó ni ó ṣe gbádùn ayé. Iṣẹ́ ọfà ni. Àfi kéèyàn wá lọ wá nǹkan ọfà. Ǹjẹ́ wòlíì kò ní ọmọ lò ó, wòlíì ń lò ó, àfáà ń lò kó níṣẹ́ ọfà lé. Téèyàn bá ti wọ 50, ikú tí ọ̀pá ó yọjú. Àfi tọ́ba ọ̀gá mi lo 142. Àwọn kan ní 152 àti 142 àti 152. Èwo ló lẹ̀mí ògùn bẹ́ẹ̀? Bàbá lo eléyìí kó lò, eléyìí kó lò, tibí kó lò, kó fi para, kó ṣe pé kíní. Ó rí iṣẹ́ Ọlọ́run jẹ́ pé
ó rọ̀rọ̀ Ọlọ́run sọ pé kò yan ẹ̀sìn ọ̀tọ̀ ájú ara ọ̀tọ̀ wọ́n jẹ́ wòlíì o lè súnmọ́ obìnrin dáadáa wòlíì rẹ ò pé ànábì lu ájò ó lọ mo jẹ́ lọ bẹ́ ọ̀rọ̀ Kùránì kan là ń sọ ètò làákà ìrírí ayé là ń sọ gbà ní ọ̀rọ̀ bí tá a ti lè yọ ti Kùránì a máa wá bọ̀ tí ètò tá à ń ṣe ètò ìrírí ayé ni gbà mí ọ̀rọ̀ ìjìnlẹ̀ Báíbù a máa yọ bọ̀ síbẹ̀síbẹ̀ à ń rí pẹ́ lórí ni kò ṣe pé a wà torí ètò tá à ń ṣe òun ló fà á sórí bẹ́ẹ̀ kíní kan à ń tọ́ra wa ní téèyàn bá lo àjò jẹ́ tó sọ̀kan fún ẹ lónìí yéye oge téèyàn bá ṣáájò kò lè mékì ẹ̀ téèyàn bá lo àjò kò lè soríire pásítọ̀ tí ń gun private jet ń bó lóko bá bẹ̀ iṣẹ́ kí ló ṣe ẹni kò fi hàn wá ńbo ló ti roko ńbo ló ti dáko iṣẹ́ kí ní ń ṣe ọjà kí ní ń tà èló ní ń jẹ lérè èló ní ń pa lóṣù èló ní ń rí abẹ́ ìmọ̀ye tí wọ́n ra private jet olùsí ọmọ níra ìmọ̀ye pásítọ̀ tó ní o wádìí o àwọn USCC ọmọ wa lọ ní àwọn ọlọ́pàá kan USCC àbí kí lẹ́nu pé wọ́n mọ̀ wá lọ wá wọn jàgùdà kéékèèké lọ lọ́pọ̀ èkó lè mú ní kúrò àbẹ́ mi tí ń jẹ yẹn awọ́ bá bẹ́ẹ̀ nìkan ò lè mú ta ló tó bẹ́ẹ̀ níwájú mọ́ṣíngàmù ńlá á já wọn dànù bí tí àdúrà tí oògùn gidi bá wà sọmọ bí kékéyàn mú ìbọn mọ́ṣíngàmù lọ́wọ́ kẹwàá ju òròmọdìẹ sókè kò ní mọ́ tí ọjà lára bẹ́ẹ̀ ni oògùn àpàrùn ó fi já sàṣí dànù bàjẹ́ wòlíì ni mí ẹkẹni wòlíì tí ń soríire tó ń tọ́jú ara ẹ̀ lábẹ́lẹ̀ àáfàá tí ń soríire tí ń tọ́jú ara ẹ̀ lábẹ́lẹ̀ tí wọ́n ọmọ ìjọ tẹ̀dẹ̀ ń gbẹ̀sì sódì ṣé ká lu àjò ìyẹn ní ká má soríire ni ṣé ká lu àjò oníkáyé èèyàn ó bàjẹ́ ni ṣé ká lu àjò oníkẹ́mi èèyàn má gùn ni ẹlòmíì ò tọ̀ ọ̀fà mi máa ń jẹ́ kéèyàn mọ̀ tọ̀ bí ẹ̀mí ìjẹ́kílẹ̀ ò tó mọ́ ọ̀fà ara ni ẹlòmíì ń bẹ tó jẹ́ pé ìjájẹ ni nínú ojú ọ̀fà náà rùn tí wọ́n máa já gbogbo ara jẹ ojú rẹ̀ ọmọ sú tájò bá tó àjò 60 ọdún àtọdún 12 mọ̀ ń bá lọ yìí mi ò ń sọmọdé nínú ayé mi ò ń lo gíláàsì màá gòkè màá lọ mo wéwé lọ látẹ̀kan mo dé mo ti ṣe tí n bá gbéra màá gbéra lọ́wọ́ kan ni àgbà mi ò lè ṣe báyìí kó tún jókòó báyìí tí n bá àwọn kò sí tó ṣe mí màá wà lórí irun mo dé mọ́kà àgbà tí mò ń sá mo gòkè àràfá lọ gòkè mo wá lòkè pátápátá èmi tó mo ti da màálù rí tí mo ti pẹ́ lóko tí mo dẹ̀gbẹ́ ọdẹ mo gbá kọ́nàkọ́nà lókè àràfá bí ànábì dúró sí lókè àwọn tó gbé wa lọ́wọ́ ń wò mí lọ́hùn mo wá mú tẹ̀sùbá 1000 lọ́wọ́ gbogbo èèyàn wá ń yà mí àlàáfíà ni tí mo ti mú àgbo máa wọ́n ń ṣe tẹ́sì ní Kẹjà ọmọkùnrin kan wájú kejì mi bàbá ọlọ́run lọ́mọ lóhun tí wọ́n rí fún yín báyìí mo sọ sọ́kàn pé bàbá ńlá rẹ̀ wọ́n rí nǹkan sí yálà ìyá rẹ̀ wọ́n rí nǹkan sí kí èsì mi ní Kẹjà bí àwà yìí mo rà ìjókòó mo máa bá ṣe tèmi ní dókítà bá ṣe wọ́n bá gé kinní náà wá wọ́n bá tẹ̀ ẹni ní àlọ́tọ̀ àtúnlọ́tọ̀ ní ọ̀sẹ̀ tètè rí tọ̀tọ̀ èmi tẹ́mi ti tọ̀ ká tó tọ̀ kalẹ̀ èmi ti tọ̀ mo ti mú ògì tó dáa ń tèmi wọ́n pẹ́ nítọ̀ náà bàbá wọn bá lọ tẹ́sí ẹ̀ wọ́n sọ pé bàbá kí ni ẹ̀ máa jẹ mo ní kí ni ẹ̀ máa jẹ kí ni kò sí tèmi jẹ wọ́n ní ẹ̀ máa lọ ní kọ̀ọ̀kan kan fẹ́mi ni wọ́n láwọn ò rí nǹkan kan lára mi bọ̀bọ̀ tó wá jókòó tì mí tó ní irú ẹ̀yìn àgbàlagbà yìí wọ́n ní kó tètè lọ wá 40,000 kó lọ ṣe tẹ́sì kíákíá tó bá ní àjì yẹn lọ kí wọ́n fi mọ owó oògùn tí wọ́n lè kún tó lè tètè lò torí ọjọ́ súntún lílọ yẹn ti ń súnmọ́ gbogbo ẹ̀ náà kéèyàn mọ̀ wá ládìsọ́kàn èyí oge
kínú èèyàn máa yọ sí oore èèyàn, kínú èèyàn máa yọ sí dáadáa èèyàn, má yahun, má bínú èèyàn. Téèyàn bá ń soríire kọ́ lágbájá ti tún kọ́lé, ọmọ lágbájá ó jábọ́ gbẹ̀yìn ni. Èmi ò dí ọ̀rọ̀ èèyàn mọ́kùn, mi ò ń robi sí èèyàn, oore èèyàn bí mi nínú. Owó tí ní lọ́wọ́ èmi máa ń ná, tí ní lọ́wọ́ wọ́n sọ pé wọ́n bá ní hello bàbá á fún yín lówó kan lọ́la, èmi náà dẹ̀ ti pẹ̀lú mi bàbá ti dọ̀la fún ọ lówó. Àǹtí mi ẹ má wọrí, gbogbo oúnjẹ ó délé yín lọ́la. Bẹ́ẹ̀ lèmi náà mọ̀ pẹ̀lú mi ò bá Christian ṣọ̀tá, mi ò bá mùsùlùmí ṣọ̀tá. Ǹjẹ́ ò ní àwọn kan wọn láwọn ṣẹlẹ̀ wọ́n fẹ́ gbẹ́ kànga, wọ́n lọ́dọ̀ ṣámánù ó lé wọn, lọ́dọ̀ ọba ó lé wọn, wọ́n wá mo ní kànga ó ní ẹ lọ bẹ̀ wọ́n ní ọkọ̀ wọn akówó wọn, ẹ má débẹ̀ mọ́, ẹ lọ bẹ̀. Nígbà wọn débẹ̀ wọ́n ní mo kọ́kọ́ sanwó bọ́ọ̀wù, ẹni yóò gbẹ ó tó ṣe mo wá sọ tó o bá dá owó mi padà wọ́n máa lé òní rí ti ń lé ọ. Lẹ́nu kẹta bá ṣe wọ́n gbé kínní ìdíbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ṣe. Nígbà mo débẹ̀ tí mo rómi inú mi dùn, mo tó fún wọn lówó kún, mo lọ ra machine mo gbé ṣe, wọ́n tún níyẹn ó kéré, mo lọ gbé ńlá sí omi ń tún bẹ́ẹ̀ níṣẹ́ ni yìí a ní lórúkọ Jésù. Ìkúkú mọ̀ wọ́n rí ìdẹ̀ sí ṣẹlẹ̀ ìsì ní sáwó láyé tí fi kú láyé ní báyàn ṣe awo lẹ́yìn ìsìláàmù nìkan, gbogbo ẹnu mo fi sọ. Ṣùgbọ́n ewé tí ní lò ní sí láyé, ewé tí ní jó mọ́ra wọn ò ní sí láyé. Wọ́n lẹ́mi aláwo kan àjọṣe ètò àṣírí yín, ẹ má pè mí, gbogbo tẹ́ ẹ bá ṣe ń bẹ̀ ní sọ. Aláwo náà ṣe lè wá bá mi, wọ́n mọ̀ pé ìbónú ẹni tí ọba bonu tí wọ́n ń fún un lájẹ yáyá mi àjẹ́ ni gbogbo ní wọ́n fún wọn jọ. Mo ti sọ pé màmá níbo lẹ́ ti máa rọ̀ṣẹ̀ tí mo wọnú ilé tí wọ́n lọ́ mi lẹ́nu mo tún padà lọ bá màmá mi alájà mi. Ìyá àgbà máa ń wọ́n ṣe, mo sì sọ fún wọn ni wọ́n ní máa fi wẹ̀ níbo wọ́n ti máa ń rọ̀ṣẹ̀. Màmá tó lọ́ mi lẹ́nu níbo ìgbèrí ni màmá ti máa ń rọ̀ṣẹ̀. Igun nǹkan màmá àgbà, àwọn àjẹ́ wọn ọṣẹ tó bá jẹ́ wọ́n jíbù, àwọn náà ń lo àjò, àjẹ́ náà wọ́n ń tọ́jú ẹni wọ́n bá fẹ́ràn, wọ́n ń tọ́jú àwa ni. Ọṣẹ tẹ́lẹ̀ mi máa ṣe. Wọ́n á lọ jíbù kéékèèké gbèrí màmá láti bá màmá wà fún mi pé sáré lọ wẹ̀ pé wọ́n ọṣẹ màmá àgbà ń bò lẹ̀ tí ń rọṣẹ̀. Ìyá bá kí mi mọ́ ló lọ́ mi lẹ́nu wọ́n sọ̀rọ̀ ìyá rẹ̀ lọ́jọ́ gbá mi lẹ́nu. Mo tó darí lé kí ó báyìí mo bá tún lọ bá alájà pé ẹ mọ̀ fura sí màmá àgbà, àwọn tí ń fún wa tá a fi ń wẹ̀ yìí màmá ègún kankan gbèrí láti ń bọ̀ ṣẹ̀ àṣẹyà tó ń bọ̀. Ìwọ ọmọ ìwà àtọ́ bá ṣe tán Alábí, mo ní ìyàwó mi, ọkọ mi wọ́n dẹ̀ máa ń pè mí, ẹ̀tọ́ bá ṣe tán mo jẹ kọ̀ọ̀kan bọ̀ wá jẹ́, mo ní mo ń bọ̀ mọ̀. Mo tún wọnú ilé wọ́n tún gbá mi lẹ́nu. Wọ́n ti sọ pé ìwọ yìí irú àwọn olè fi nǹkan kan wà ó ní pé kéèyàn ó láyọ̀ ọkàn, ìjẹ́ kẹ́mi èèyàn ó gùn, kéèyàn máa ro rere sí èèyàn, ní máa jẹ́ kẹ́mi èèyàn gùn. Nǹkan gbogbo pásọ̀ ńláńlá tó wù ó lè jẹ́ pé ìyá àwọn àjẹ́ ni, ìyá àwọn àjẹ́ wọ́n ti tọ́ wọn, wọ́n ti jẹ jíjẹ, wọ́n ti wẹ wíwẹ̀, gbogbo yẹn ti ṣiṣẹ́ lára wọn. Wọ́n wà máa ní ìwọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tọ́ wà bọ́rọ̀ gidi má lè gangan olùkọ́ Jésù àwọn ṣẹ́ǹgẹ̀ bírí lásán. Mo wò sábì fara mọ́ káwọn dídì dìrìn, mo sọ tí ń ṣe wọ́n fún wọn. Wọ́n sọ fún mi búrùjì, wọ́n fún mi lówó mọ́lá àti tẹ̀lé mi kì ó kó owó lọ́wọ́ bẹ́ẹ̀ sùn tó bá tó mú mi débò mi. Àánú Ọlọ́run ní jẹ́ kéèyàn ó ṣoríire. Bá jẹ mọ́ kéèyàn ó ṣe ká tọ́jú orí, ká tọ́jú ara, ká tọ́jú ayọ̀ ọkàn, ká tọ́jú ìdùnnú, èyí máa jẹ́ kéèyàn ó róore gbà ní. Ọlọ́run wá bí láì ta òfìkì, Ọlọ́run já ṣe kòǹgẹ́. Ọlọ́run dákun sájà ṣe kòǹgẹ́ orí, wọ́n jà ṣe kòǹgẹ́ orí ibu, wọ́n jà wàhálà òde bá wa, wọ́n jà rí dààmú orí owó gbé wa, kẹlẹ́dàá owó gbé wa ń já ọ̀fà tí bá ní tí fẹ̀mí tí fọkàn
ọlọ́run ìrònú pẹ̀lú kí ló ní mo wí àdìsọ́kàn kéèyàn máa ro aburú lórí èèyàn yìí máa ń fà kéèyàn máa rí èèyàn tí ń soríire ẹ máa bínú rẹ̀ yìí máa ń fà ó dẹ̀ máa ń rìn káàkiri àìsàn ní pani ìdùnnú náà pààyàn táyọ̀ bá ti yọ jù yìí pààyàn pọ̀ tí ẹni àìsàn pa lọ́pọ̀ tí kálukú ń kúrò ọmọ. ọ̀rọ̀ ńlá rèé kọ́lọ́run má fi àìsàn kó má fi ṣe wá wọ́n ti ní a máa dé nǹkan kan sọ́kàn dúró sí ọmọlàkejì ẹ kí tiẹ̀ náà lè dé kọ́sí Alubarika Aworawo Agbaaye nílùú Ìgbòdú bó bá ṣe ń fìlú bó bá ṣe ń lọ jẹ́ kán mọ̀ ẹ̀ wá lè mọ ewé tàbí egbò tí ọ̀rọ̀ tiẹ̀ tó máa gbà ọ wà ní Ìgbòdú kíbi tẹ bá ti ń bọ̀ dé gáréèjì kò dú gáréèjì kẹwọ Ìjẹ̀dẹ̀ ẹ bá wọ Ìjẹ̀dẹ̀ kẹ bọ́lẹ̀ ní Ìgbòdú junction ẹ máa ti rí sáǹbọ̀dù bàbá Alubarika pẹ̀ tàbí kẹ pé 08023829492 08023829492 má bo àìsàn mọ́ra o torí pé tó bá ti àìsàn ní kankan á ní tú mi síta kí n fi ẹ́lẹ̀ bomi mọ́ra kí n pa ẹ́ àní fàìsàn ló gbà ó dàbọ̀.